ó ní Kọ́láwọlé Tìjání ní orúkọ òun. ó ní ká gbọ́ nímọ̀ràn pé òun kò tiẹ̀ mọ tóun lè ṣe lásìkò tóun wà yìí. ó dáa, kí ni ń kojú arákùnrin yìí? kí ni ìlàkọjá Kọ́láwọlé Tìjání tó fi wá ní ká gba onímọ̀ràn? ọlọ́mọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni òun, ṣùgbọ́n ìlú Ìbàdàn ni àwọn òbí òun tẹ̀dó sí o. ó lóun ṣe ìgbéyàwó ní Sulọ́kà ní ọdún 2011. ó ní Táwàkálítù ní orúkọ ìyàwó òun tó ń ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀ ní ọdún 2011. ó ní ọba Elédùmarè ó fún àwọn ní ọmọ gẹ́gẹ́ bí èrè ìgbéyàwó. ó ní ọmọ 3 ló ti wà nínú ìgbéyàwó àwọn. ọkùnrin 2, obìnrin 1. ọkùnrin làkọ́bí, ọkùnrin ni ẹlẹ́ẹ̀kejì, obìnrin ni ẹlẹ́ẹ̀kẹta. ó ní olóòtú ẹ jọ̀ọ́, mo fẹ́ káwọn èèyàn gbà mí nímọ̀ràn o. ó ní láti ìgbà tí àwọn ti ṣègbéyàwó, ó nínú ilé àyágbé ó ní àwọn sì wà títí di àsìkò tí ìṣòro yìí dé. ó ní owó àwọn sì máa ń san owó ilé fún caretaker lọ́dọọdún tó bá ti wá pé ọ̀yá owó ilé yín dà. onítíjà ni òun, iṣẹ́ olùkọ́ ó ní ni òun ṣe, olùkọ́ ni ó ní tíjà náà ni ìyàwó òun, ṣùgbọ́n ilé ẹ̀kọ́ iléèwé aládàáni ni ìyàwó òun ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n òun iléèwé ìjọba ló ti ń ṣiṣẹ́. òun sì jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àgbà iléèwé ọ̀hún. ó ní òun gbà tó lọ ń dé tóun á wò wípé iṣẹ́ tíjà táyàwó àtọkọ ń ṣe yìí ṣé yóò gbà wọ́n débì kan ṣá, ṣé yóò tún máa gbọ́ bùkátà náà lé, ṣé yóò tún máa ṣẹ́kù gẹ́gẹ́ bí n tí mo mú wá ń jẹjọ ṣe ìrántí ṣe ìgbàgbé. ó ní lòun á wò wípé ọ̀dà kóun ó ṣe kí ni o, kóun ó tún wá nǹkan ṣe mọ́ iṣẹ́ tíjà yẹn tí ó jẹ́ bí another source of income. ó lòun bá lọ yáwó nílé ìfowópamọ́, òun fi àkáǹtì òun tó wọ́n wọlé sí látọ̀dọ̀ ìjọba òun fi lọ yáwó ní bank. ó lòun bá sáà ṣe business, ó ní business yìí ó ti wá ń gbòòrò dáadáa débi wípé àwọn tí ń rọ́wọ́ mú lọ sẹ́nu dáadáa kódà àwọn ò jẹ́wọ́ lé mọ́. ó ní ọlọ́run ti kẹ́ òun débi wípé òun ti ní ilẹ̀ nìbàdàn, òun ní ilẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tóun ti wá. ó ní kódà òun ti gbìyànjú láti kọ́ ilé sílùú Ògbómọ̀ṣọ́, òun sì ti kọ́ sí ìlú Ìbàdàn. ó ní ṣùgbọ́n òun pinnu pé òun fẹ́ fi àwọn dúkìá tóun develop yìí òun fẹ́ fi ṣe surprise fún ìyàwó òun ni. ó ní òun ti pinnu pé ọjọ́ tí àwọn bá fẹ́ kó délé àwọn ilé tuntun àwọn ilé tóun kọ́ yẹn, ó lóun ti pinnu pé ọdún náà ni òun àtìyàwó òun lọ sí hajj, àwọn lọ sí Saudi Arabia láti lọ ṣiṣẹ́ hajj. pé
dídé táwọn bá ti ń dé láti ájì báyìí inú ilé tuntun àwọn yẹn làwọn ó padà sí làwọn ó dé sí tó wọn fẹ́ fi ṣe surprise ni. onú wẹ́rẹ́wẹ́rẹ́ bóun ṣe ń ṣeré o títí tóun fi parí ilé yìí sílùú Ìbàdàn. ó ní Ṣàngó ní agbègbè Ṣàngó nílùú Ìbàdàn làwọn ń gbé ṣùgbọ́n agbègbè Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ni ilẹ̀ yìí wà tóun sì ń develop díẹ̀díẹ̀. onígbà tó lọ ń tún dé òun ra ọkọ̀ pẹ̀lú bí òun ṣe ń sanwó ájì yẹn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà ni òun bá lé yẹn lọ títí tí tóun fi parí tóun tún fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wípé à ń dé báyìí à ń wọnú ilé tuntun báyìí mọ́tò làwọn ọmọ gbé jáde lọ síbi iṣẹ́. ẹ̀yìn kọ́ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tó kàn lọ́mọ lábúrò nìkan gbogbo wa. inú jìnnà lóòótọ́ o àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkùn àṣebè ẹ̀rín ẹni tí ń rẹ́rìn sí ọ má nígbàgbọ́ pé kò lè ṣaburú sí ọ o. àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n mọ ẹ̀rín ni wọ́n mọ bóyín sí ọ wọ́n sì mọ jẹ́ ọ lẹ́sẹ̀ débi pé ò ní fura sí ọ wípé àwọn náà wà nídìí ìbàjẹ́ rẹ. àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ kọ́bẹ̀ Elédùmarè kó máa ṣọ́ wa lọ́wọ́ wọn kó máa dáàbò ẹ̀bùn wá kó máa fi sọ rẹ̀ ṣọ́ wa o kó máa ṣọ́ wa lórí amọ́niṣe ni àṣẹnitán bá ní dárò ẹni tí ó máa ṣe èèyàn tẹ́ ẹ̀ ní lè fura sí pé òun ní kọ́bẹ̀ Èdùmàrè kó máa ṣọ́ wa lọ́wọ́ wọn kó máa gbé alékè ọ̀tá o kó máa gbé alékè ẹni ibi. gbogbo abamọ tó ń wò mí agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ̀ ní jẹ̀bàjẹ́ lórí ọmọ yín o. ẹbí yín ò ní dàrú o ìgbéyàwó yín ò ní pọ́júdé torí pé nínú ntí ẹ̀dá tí fi máa ń làlùyọ ntí ẹ̀dá tí fi máa ń ṣe àṣeyọrí ntí ẹ̀dá tí fi máa ń tètè torí tọwọ́ ẹ̀ tí fi máa ń tètè rọ́wọ́ yọ ìgbéyàwó wà ń bẹ̀ tígbéyàwó bá ti mẹ́hẹ̀ àti là àti níláárí ẹ̀dá ọgbọgbọ́n o ìgbéyàwó wa ò ní dàrú o àwọn ọmọ wa ò ní sì fẹ́ àwọn ọmọ wa ò sì ní síyàn lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. tẹ́ bá ń ṣàdúrà fún ọ pé ò ní síléyà tètè máa ṣàmì o tẹ́ bá ń ṣàdúrà fún ọ pé ò ní ṣayafẹ́ àdúrà gidi mọ́ ni. ológo lẹlòmíì ológo ni ẹlòmíì orí ògo ló mú wáyé ọlọ́lá ni ọlọ́rọ̀ ni kádàrá rẹ̀ ló mú wáyé ṣùgbọ́n ẹni tó fi ṣaya ẹni tí ò ní jẹ́ kí ògo rẹ̀ ó tètè yọ ni ẹni tó fi sọkọ ẹni tí ó mọ̀ mú lẹ̀ ni kìí sì ṣe pọ́kọ yẹn náà mọ̀ o kìí ṣe pé aya yẹn náà mọ̀ láti mọ̀ mú lẹ̀ o ṣùgbọ́n nǹkan ti kọ́ nǹkan kò yẹ yín ò jẹ́ ọ̀rọ̀ ló mọ̀ lágbára. ṣé ìgbàgbé ibi tí mo bá dé àwọn àgbà ní ẹni tó bá lọ lọ́ba kú o ibi tí mo bá dé wọ́n ní ọkùnrin yìí ní nígbà tó yá tásìkò tó kù bíi oṣù mẹ́ta tí àwọn ti ń múra hajj. ó ní ìyàwó caretaker ilé tí àwọn ń gbé ó ní ló bá wá bá àwọn pé ẹ má bínú sá o ṣé ẹ̀kan tí ẹ mọ̀ gan-an wípé ilé tẹ̀ ń gbé ìkáwọ́ ìyàwó yín ló wà bíi ti báwo ìkáwọ́ ìyàwó mi àwọn jọ ń gbélé ni àníyàwó yín ni ó ní ilé tẹ̀ ń gbé
bíi ti báwo ó ní òye òun kí ìyá ẹ̀ ó láyé òun dáadáa ẹni tó wá jẹ́ kí ìyá yìí ó wá ṣòfófó fún ọkùnrin yìí ó ní wípé ìyá yìí lòun fura wípé caretaker ó ń jáde ṣe wọléwọ̀de pẹ̀lú ìyàwó ayálégbé yẹn ọkùnrin yẹn tó ń túmọ̀ sí wípé ìyàwó ọkùnrin tó ní ká gba nímọ̀ràn yìí ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú caretaker ìyàwó caretaker ló wá ṣòfófó fún ọkùnrin tó ní ká gba nímọ̀ràn yìí ó lóun gbọ́rọ̀ tíyá yìí sọ ó ní ṣùgbọ́n òun ṣèwádìí dáadáa òun sì rí i wípé bíyá yìí ṣe sọ náà lórí ó ní lẹ́yìn ìgbà tóun ṣèwádìí tóun ti rí àrídájú wípé òótọ́ ọ̀rọ̀ ni tíyá yìí ń sọ ó ní lòun bá pe ìyàwó òun jókòó tóun sì bí léèrè wípé wá náà ìyá alágbájá wá nǹkan báyìí bò ló ṣe jẹ́ òun gbọ́ pé ìwọ ló nílé yìí ẹ má bínú sáà ẹ má bínú mo ní kí àní ẹ má sá má bínú lára ogún tí bàbá àwọn fi lẹ̀ ìtàn pín fóun náà ni ókè tó túmọ̀ sí pé direct or indirect ìwọ ni o nílé yìí ọlọ́run ìyàwó òun jẹ́wọ́ fóun pé ilé òun ni ilé wa ilé yín náà ni ẹ má bínú òkè ilé wa ni ilé yín owó àti ẹjọ́ èyí tí caretaker wa ń gbà ń kọ́ ó níyàwó ọ̀ lè sọ nǹkan kan mọ́ ó ní báyìí ni bí ni orí ìhun ti wá gbóná torí ìhun ti fò lọ́pọ̀ yéè àṣẹ kú ló bẹ̀rẹ̀ àṣẹ kú lòun bá gbé ó lóun wá wípé òkè ohun ọ̀sọ́ ti wọléwọ̀de tíyà yìí sọ fún ohun ọ̀sọ́ fún ìyàwó òun ó lóun wá ronú pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó mọ̀ lè jẹ́ pé lóòótọ́ ni tíyà yìí sọ pé ìyàwó òun ṣe wọléwọ̀de pẹ̀lú caretaker ó lóun bá lọ́dọ́gbọ́n sí DNA test fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó ní àbọ̀ DNA ó wá fi hàn wípé àkọ́bí òun kì í ṣe òun ló ní àbí ọmọ tóun pè lákọ̀bí òun tóun ń tọ́jú òun ló ní DNA fi hàn wípé òun kọ́ ni òun bí ó wá túmọ̀ sí wípé ẹ̀mọ ẹlẹ́ẹ̀kejì ọkùnrin ẹlẹ́ẹ̀kejì àti obìnrin ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ tòun. wọ́n wá ní ká gba onímọ̀ràn ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà káàkiri àgbáńlá ayé tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ ọ̀tá sánsán ní nàìjíríà àti lókè òkun tẹ̀ ń wò wá tẹ̀ ń bá ní pín tẹ̀ ń bá ní ṣíà rẹ̀ tẹ̀ ń fẹ́ràn wa pẹ̀lú ẹ̀bùn tọ́ba Elédùmarè tó fi jíǹkì wa a kí yín o ẹ ṣé o ẹ kú fẹ́ ọlọ́run ọba Elédùmarè kò ní fi ẹ̀yin náà sílẹ̀ o ẹ̀yin náà ò sì ní rà àwọn rere arákùnrin yìí ní ká gbọ́ onímọ̀ràn pé kí ni kóun ó ṣe pẹ̀lú gbogbo surprise tóun ti package kalẹ̀ ṣé kóun ó lé obìnrin yìí dànù ni àbí ṣé káwọn ó pẹ̀ kan kò nílé yẹn káwọn ó jọ máa lọ sí ilé tuntun tóun ti package kalẹ̀ àbí kóun wọ́n kàn tiẹ̀ pé kóbìnrin yìí ó máa bá tiẹ̀ lọ pẹ̀lú gbogbo tó ti ṣe fóun yìí ó ní kí ni kóun ó ṣe pé ká gbọ́ nímọ̀ràn bóun nílò ìmọ̀ràn wa ilé ti yá ọmọ olówó òkèrè ṣe tán o kìí yẹniyẹni kílẹ̀ má sòó kìí sì burúburú kọ́ má kẹnìkan mọ́ ni ẹni tí yóò kù la ò mọ̀ kọ́bẹ̀ Elédùmarè kọ́ mọ̀ jẹ́ kí aṣọ ìwọ fàyà títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò bóyá yìí fẹ́ polówó ẹ fẹ́ ṣèkéde ẹ fẹ́ fẹ́rẹ̀lẹ̀ iléeṣẹ́ àti okòwò yín ẹ wá wò ó pé ta lẹ fẹ́ pè ta lẹ fẹ́ bá sọ̀rọ̀ ta lẹ fẹ́ gbé iléeṣẹ́ àti okòwò yín fún kọ́ba ń polówó rẹ̀ kọ́ba ń polówó pọ̀ lọ́la pọ̀ lọ́rọ̀ ẹ pé Tajudeen ọmọ olówó òkèrè ọ̀tà sánsán lórúkọ mi
ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ fi pè mí bá mi sọ̀rọ̀ rẹ o 07063291779 lẹ́ẹ̀kan sí 07063291779 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi tẹ́ fi pè mí láti polówó ọjà bóyá ẹ sì ń wò ó ẹ̀ ń wá ẹni tí ó bá ń darí ètò gẹ́gẹ́ bí MC tí ó bá ń darí ayẹyẹ yín ayẹyẹ ìgbéyàwó àti ayẹyẹ míì ẹ pè mí iṣẹ́ tí mo yàn láàyò ni títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa ó dàbọ̀. Ota Sansan Media as in promoting businesses and brands through audiovisual jingle production, documentary, casting, writing, and advertising. Ota Sansan is a best plug for organizations, companies, business owners, and individuals who want to make their doing known to public. Connect to Ota Sansan Media International now. Visit us at 2nd floor at IGSO Raj House, Isaliabri, Ikoyi, Osun State, Nigeria. WhatsApp line +234 706 3291779. Ota Sansan Media International, promoting businesses and brands. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 Blood Tonic èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju ikùnrin gbẹ̀ndù yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn ló dẹ̀ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukú ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Aba International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Àtẹ̀ka wa tó wà ní Asurat Royal Plaza Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́ 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Aba International Limited. Health is wealth. With care, God is.